Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dára ni mo bá yín. Tẹ́ bá rí nǹkan tí mo fi title show yẹn mo ní apology. Kí ni wọ́n ń pè ní apology and why tí àwọn èèyàn ṣe ń apologize? Kí ni nǹkan tí àwọn èèyàn fẹ́ mú jáde tó bá apologize? Apology ni ẹ̀bẹ̀ téèyàn tender àbí nǹkan téèyàn render láti bẹ àwọn èèyàn pé nǹkan tí mo ṣe ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí lórí ẹ̀. Nǹkan tó ń pè ní apology nìyẹn. Kéèyàn tó dẹ̀ lè apologize, kéèyàn tó mú apology wá á ti wà establish pé bóyá èèyàn ṣẹ̀ kéèyàn tó apologize. And reason téèyàn dẹ̀ ṣe ń apologize, apology kan wà tó yẹ pé àwọn èèyàn deserve ẹ̀, apology kan wà táwọn èèyàn ò deserve. Àwọn kan wà tí èèyàn máa apologize láti mú tẹnu ayé kúrò. Àwọn kan máa wà tí èèyàn máa apologize láti ṣe pé bí àwọn tó fún ẹ lóúnjẹ tẹ́lẹ̀ kan má lè fún ẹ lóúnjẹ mọ́, àbí àwọn tó ń gbọ́ tiẹ̀ tẹ́lẹ̀ kan má lè gbọ́ tiẹ̀ mọ́. Ọ̀tọ̀ ni apology yẹn. Apology tèmi wá ṣe láàárọ̀ yìí, tẹ́ fi pé mo wá ṣe láàárọ̀ yìí. Nǹkan tí mo wá sọ lórí apology láàárọ̀ ni pé number one, on what ground? Fún gbogbo ẹ̀yin tẹ́ ń request tàbí tẹ́ ń demand, tẹ́ ń crave fún apology. On what ground ni mo fẹ́ apologize lé lórí? Number one, me o as a person, mo were of the opinion pé àtẹni tó ṣe dáadáa, àtẹni tí ò ṣe dáadáa, ẹni tó ṣe dáadáa, ọmọ tó ṣe dáadáa fún yẹ, ọmọ aṣerú ẹ̀ fún ẹ ló máa gbà. Èyí tí ò ṣe dáadáa, ọmọ aṣerú ẹ̀ fún yẹ ló máa gbà. Ìwọ ló máa mọ́kàn ẹ èyí tó tọ́ sí ẹ ń bẹ̀. So tí bàbá ò bá ṣe dáadáa, èmi ò ní ní kọ́ mọ́ má tọ́jú ẹ̀, torí tá bá ti gbà pé ẹ̀san wà, pé ẹni tí ò bá ṣe dáadáa tó jẹ́ ń bẹ̀, Ọlọ́run á ṣe lẹ́san. Ọmọ tí bàbá ẹ̀ náà àti ìyá ẹ̀ ṣe dáadáa tí ò tọ́jú ẹ̀ náà, òun náà máa gba ẹ̀san. Mi ò gẹ́gẹ́ bí èmi nìyẹn o, tí ẹ pé believe tèmi nìyẹn. Let alone pé bóyá màá wá ní k'Àṣàkẹ́ má ṣe kó má tọ́jú bàbá ẹ̀. Bóyá bàbá Àṣàkẹ́ tọ́jú Àṣàkẹ́ o, bóyá Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ o, kò sí tó kàn mí, mi ò mọ̀. In tí mo wà after ni wípé why social media? Àǹfà àwọn nǹkan kan èèyàn lè máa gbé lọ́dọ̀ èèyàn, kò mí pé bóyá èèyàn wà happy, kò mí pé bóyá èèyàn ní good kíní. So kí ló wá kàn mí? Èèyàn dẹ̀ lè máa gbé lọ́dọ̀ èèyàn kó jẹ́ the best nínú ìgbésí ayé ẹ̀ nìyẹn. Kí ló kàn mí láti jẹ́ pé Àṣàkẹ́ tọ́jú bàbá ẹ̀, bàbá ò ṣà. Nǹkan tèmi wà after ni pé ògo ilé kan ni tó rí bẹ́ẹ̀ yẹn. Ògo ilé kan ni tó dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn. Why ta ṣe fẹ́ tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ògo yẹn síta ni mo wà after. Ẹ má bínú, kò ń ṣọ̀rọ̀ gbéraga o. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ mí, ẹ mọ̀ wípé tí bá ṣe nǹkan tí àwọn èèyàn sọ pé kù díẹ̀ káàtó, tèmi náà jókòó tí mo rò, máa bọ́ta máa apologize. But lórí eléyìí tẹ́ ń crave apology, ẹ lè get ẹ o. Mi ò ho apology, mi ì dẹ̀ ready láti apologize. So ẹni tó bá fẹ́ intensify effort ẹ̀ láti ṣépè, láti ṣe oríṣiríṣi, èpè kì í sọlẹ̀ sí jù. Torí mi ní kí Àṣàkẹ́ má tọ́jú bàbá ẹ̀. Ẹ lọ gbọ́ kíní yẹn dáadáa, àwọn tí ò bá ń ṣe dumb skull. Ẹ lọ wo bí tí mo ti sọ pé Àṣàkẹ́ má tọ́jú bàbá ẹ̀, àbí bàbá Àṣàkẹ́ wrong, àbí bàbá Àṣàkẹ́ irọ́ ló ń pa, kò tọ́jú Àṣàkẹ́. Ẹ lọ wo bí tí mo ti sọ kẹ́ tó máa request for ẹ lè rí apology. I'm not going to apologize. Mi ilẹ̀ ti torí pé kí fan má lọ, kí wá máa take rubbish. Tí fan bá lọ, fan ló máa kù. Àwọn kan lájọ bẹ̀rẹ̀ kan nìyí tí wọ́n sì líbí báyìí mọ́lé ni. Àwọn kan nígbà tá bẹ̀rẹ̀ kan nìyí, wọ́n gádà ara wọn, wọ́n ṣe birthday fún mi. Àwọn tí mò ń bá sọ̀rọ̀ nínú wọn, mi rò pé wọ́n pé mẹ́ta tá dẹ̀ jà. Ìjì ayé máa ń gbé oníkálùkù lọ. Tí èèyàn bá lọ, èèyàn ló máa dúró. Àwọn kan máa dúró, àwọn kan máa lọ. Gbogbo wa a lè sùká kọrí síbi kan náà. Mi ní torí pé kí fans máa lọ, kí fans lè máa comment, kó lè máa ṣe kíní kan, kí wá máa take rubbish. Èmi ò ní apology kankan tí mo fẹ́ ṣe o. I'm sorry to disappoint you. For those of you that were disappointed. Gbogbo God, dikidi, ya fuck up, accept. Me or accept anything till thy kingdom come. I will not accept it. Me de ni apology kan. Sorry to disappoint you. I'm not going to apologize because I have not done anything wrong. And there's no reason. On what ground ni mo ṣe fẹ́ apologize? Kí n apologize pé kí n lè pé wèrè lọ́kọ ìyàwó. Kẹ́ lè sọ pé okay o, ǹjẹ́ mi ti bá ṣe show kẹ́ lè wá, kẹ́ lè máa ní TNT kíní kan. The name has come to stay.
Mi ò ní apologize. And for those of you say you face Oko and Obomata, tẹ́lẹ̀ mo sọ pé mi ò ní dá sọ̀rọ̀. Anything that comes on this social media, I will speak about it. Anything tó bá wá sí orí social media, if henceforth, I will continue to talk about it. Those of you that want to stay. Those of you that want to unfollow me to your tent, O Israel. Lórí ìyẹn o, mi ṣe gbéraga, ẹ má bínú. Lórí ìyẹn, mi sọ pé mo dí ẹ̀yin, but ipe kini kan apologize, kini kan so joro sórí ọ̀rọ̀ Oko àtòbò, anything tó bá wá sórí social media, especially nǹkan tó bá ti involve ọmọ, tó ti involve ọmọ tí mo mọ̀ pé ọ̀rọ̀ ọmọ ni, màá fi ẹnu sí. Because dragging you ṣe nǹkan kan fún mi mọ́. For those of you that were disappointed pé mi ò apologize, well, I'm sorry, mi ò ho apology. Mi ò rí reason tí mo ṣe láti apologize. Because tó bá ti apologize, o ti accept pé o ṣe ni. Mi ṣe nǹkan kan. Mi ṣe anything. Mi ò ní kí Asake má tọ́jú bàbá ẹ̀. Mi sọ pé bàbá Asake ń parọ́. Mi sọ pé bàbá Asake kò tọ́jú ọmọ, kí ló ṣe fẹ́ jèrè ọmọ. Mi bá wọn sọ. Ìtí mo wà after ni pé why social media? Nǹkan tí mo dẹ̀ ń sáré fún, tí mo ò ní kó fẹ́ ṣe, òun náà ló ti ṣẹlẹ̀ yẹn. Pé why social media? Gbogbo àwọn tó ń pariwo, gbogbo yín kọ́ lẹ fẹ́ràn bàbá Asake, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lo opportunity yẹn láti ṣépè fọ́mọ yẹn. Mo bọ̀. Why social media? Because mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín máa lo opportunity, ẹni tó ti lọ́mọ yẹn sínú tẹ́lẹ̀, a lo opportunity láti gbọ́ ọmọ yẹn ṣépè, láti ṣe oríṣiríṣi. Kò ń ṣe pé bóyá mo ní kó má tọ́jú bàbá àbẹ́nitì. So why would I need to apologize to who? Táwọn fans mi bá rí pé mo ṣe àwọn, tó bá ní apology. Hello ọ̀rẹ́ mi. Kí n tó bọ́ sí ìgbà tí mo tó pè mí ní fídíò láàárọ̀ ẹ̀ tá ń sọ̀rọ̀, kí ni mo ń ṣe lórí ọ̀rọ̀ Asake? Osuko. Osuko, you are crying. Over kí ni mo ṣe ń ké? Because kini ẹ lè ba fame ọmọ ẹ jẹ́, ó lè má recover from that stigma. And again, ìjẹ́ mo ever sọ pé bóyá ní gbogbo ọ̀rọ̀ tá sọ, gbogbo bó ṣe ń sọ pé ó tọ́jú ọmọ tó, kí ni mo ń sọ fún ẹ? Ó ní kò má tàbí kò yẹ kán gbé jáde, pé kò yẹ kán lo approach yẹn regardless of what. Kò yẹ kán kí wọ́n dì pẹ̀lú ẹ̀ internally. Ìbí wọ́n sọ pé wọ́n ti try to dì pẹ̀lú ẹ̀ internally, pé wọ́n ti bóyá poverty àbí wọ́n wà misguided ló yẹ kán go public. Ẹkú tí mò ń sun, ṣé mò ń sọ̀rọ̀ ni àbí ta ló ń bẹ̀ mí pé ó ti tó? Ìwọ, èmi mo bẹ̀ pé kó má sùn mọ́. I was crying láàárọ̀ yìí because mo ru ọmọ yẹn, mo rò pé bí mo tún ṣe ń sọ yẹn kó ń gbọ̀n mi, mo tún sọ wípé tí irú nǹkan bá yẹn tí bá fáìn ara mi ní irúṣù yẹn ara dáadáa. Mo ru ògo ńlá tí ọmọ yẹn gbé dání, mo dẹ̀ ro bí èèyàn ṣe fẹ́ fọwọ́ rẹ̀ ba ògo yẹn jẹ́. Otherwise, mi sọ pé Asake má tọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní you did not know the story. Mi ìfẹ́ mọ̀ story torí pé mi ò against any story tí wọ́n sọ in the first place. Mi against pé bàbá Asake tọ́jú Asake. So which story tẹ́ fẹ́ ní pé mi ò mọ̀ story kí tó bẹ́ jáde. Nígbà tí mo bẹ́ jáde, kí ni nǹkan tí mo sọ? Why tẹ́ ṣe gbé wá sórí social media? Mi against any story tí anybody sọ. Mi against pé bàbá Asake ò tọ́jú Asake. Mi against pé bóyá kí ló dé tí ò tọ́jú bàbá ẹ̀. But mo against wípé the stigma, ọmọ yẹn lè má recover from the stigma. Tí nǹkan tí mo against nìyẹn. So why do you think I should come and apologize? I won't. Mi ní apologize. Níwájú Ọlọ́run ọba tí máa jiyàn ayé mi fún lọ́jọ́ kẹ́yìn. Bí ọ̀rẹ́ mi ṣe pè mí láàárọ̀, mo bú sẹ́kún ni. Ó pè mí lórí fídíò. Mo bú sẹ́kún ni. Pé Ọlọ́run kò dẹ̀ sí nǹkan tó pa mí lẹ́kún because stigma yẹn ọmọ yẹn lè má recover from it. Ṣé bí ẹ̀yin tẹ́ wà lórí social media yìí náà ni ẹ̀yin tá máa ti yé. Tí bá abímọ máa wò, mo ní abímọ máa wò, ṣé bàbá ìwọ gọgọ ṣọlá abímọ máa wò ni ẹ. Gbogbo ọkùnrin tí ò bá ti wu ọmọ abímọ máa wò ni. Mi ìdẹ̀rò bóyá picture tí bàbá Asake
tó paint àti picture tó wà gbogbo èèyàn ti paint sọ ní pé ó ṣẹlẹ̀ mi rò pé bàbá Àṣàkẹ́ fọ́ sínú category abímọ má wò so tí bá ní abímọ má wò mo sì dúró lórí abímọ má wò gbogbo ẹ̀yin abímọ má wò ìgbẹ̀yìn ayé yín máa rí rédèrèdè ni bó tilẹ̀ jẹ́ pé ọmọ máa bẹ ọmọ fún yín lóúnjẹ ni tẹ́ ẹ bá jẹ oúnjẹ yẹn gan gbogbo ẹ̀yin abímọ má wò oúnjẹ wọn ń tara yín sí Ọlọ́run ni oúnjẹ ìfọ̀kànbalẹ̀ kọ́ lẹ máa jẹ mo mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ìyàwó wọn mọ̀ ó máa kó ọmọ kúrò pé káwọn bàbá wọn má lọ́wọ́ gbogbo yẹn àdúrà yìí ò lè ṣẹlẹ̀ yín lórí bó ẹ̀yin bàbá tẹ́ ẹ fínú fímọ̀ tẹ́ ẹ tọ́jú ọmọ tẹ́ bá ń jẹ oúnjẹ ọmọ gan wọ́n máa wo ọlá Ọlọ́run fún yín lóúnjẹ ni ẹ̀yin ìyá náà tẹ́ ẹ tọ́jú ọmọ tẹ́ dá ọkọ yín bọ́ bàbá wọn tó jẹ́ wípé ńgbà tó wá dọjọ́ alẹ́ wọn máa ní ìyá ẹ̀ ni tọ́jú ẹ̀ oúnjẹ tẹ́ ẹ bá ń jẹ Ọlọ́run wọ́n máa tara Ọlọ́run bọ yín ni wọn ní fi ìfọ̀kànbalẹ̀ jẹ oúnjẹ yẹn mi kò jẹ bọ̀ wípé ẹ̀ sọ fún mi pé kí wọ́n apologize lórí kíni lórí pé mo ní wọ́n ṣe gbé ọmọ wá sórí social media èmi ò ní apologize o with due respect to my genuine fans àwọn tó bá fẹ́ dúró lórí pé mo ní mi ò ní apologize wọ́n á dúró àwọn tó bá ní wọn ò ní dúró mo ti kọjá ẹni tẹ́ pé kíní ipe mo ti kọjá ẹni tó máa ní pé nítorí pé káwọn fáǹsì ẹ lè dúró I don't care I keep moving I'm dynamic dynamism wà nínú ayé mi I keep moving mi ò dúró sójú kan I don't care mo respect àwọn fans mi I love them but I don't care wípé nítorí pé kẹ́ bá lè fẹ́ràn mi kí wá ẹ wá máa ní pé kí wá dúró kí máa sọ pé ẹ má bínú ẹ jọ lórí kíni that means I'm dumb skull kí mama ẹ má bínú lórí pé mi ò ní kí bàbá Àṣàkẹ́ kó má tọ́jú ọmọ mi ní ká Àṣàkẹ́ má tọ́jú ọmọ ẹ̀ lórí pé as a mother mo wo implication nǹkan tí wọ́n ṣe mo dẹ̀ sọ pé no tẹ́ bá rí mo ṣe ń tara pé no ẹ má jọ up no ẹ wá ní kí wọ́n apologize ẹni tó bá fẹ́ ṣépè tẹ́ bá fẹ́ lọ re-strategize ẹ fẹ́ rekindle èpè yín ẹ lọ ṣe o èpè ó ń ṣẹlẹ̀ sí jù o me I'm not mo tún wá reassure yín ni in tí mo wá ṣe reassurance náà ń pè pé don't expect don't anticipate wípé bóyá tẹ́ bá push ẹ jù she will be forced to come out and apologize I won't do it apology is not coming it's never going to come because I haven't done anything wrong so apology forget it won't come kò ní ṣẹlẹ̀ èmi ò ṣe ẹni tó ní pride you all know pé mo ò ní pride because I understand pé pride be before a fall so mo ò ṣe ẹni tó ní pride but I'm not stupid mo mọ tell me ẹjọ́ bá sọ àmọ́ kíní kan I am not stupid I won't say because I want to satisfy you kí wá become gullible torí pé mo fẹ́ kẹ́ sọ pé mo da kíní kan I am not going to apologize just like bí bàbá wa àná tó ṣe sọ fún yín tó ṣe jáde tó sọ pé àwọn ò ní apologize tó ní kẹ́ máa ṣépè lọ I will not apologize I can only èèyàn máa apologize lórí nǹkan tó rí pé òun ṣe tó wrong I dey tender apology but I'm not going to tender the kind of apology that you all are expecting from me it's not going to happen it will not come nǹkan tí mo dẹ̀ delete láàárọ̀ yìí I didn't delete it torí nǹkan tẹ́ ń sọ mo delete ẹ̀ torí pé tí n bá ní pé kí n filẹ̀ kí n tún bọ́ta wá ṣe show ó lè má trend ni mo ṣe delete yẹn mo ṣe kúkú wá pé kí n wá live I am not going to apologize apology is not coming it's never going to come and it will never come kò ní come it will never come it kò ní ever ṣẹlẹ̀ lórí kéèsì yìí because I didn't say anything bad. I didn't say anything bad. Mi sọ nǹkan tó bad. Mi ní má tọ́jú kíní ẹ o. Mi ní ìyá bàbá Àṣàkẹ́ àbímọ má wò níyín, ẹ̀yin bàbá òṣì àbímọ má wò, ẹ wá sunkún tasi. I didn't say that. Even when it was tó yẹ pé wọ́n rí ó wà evidence pé bàbá Suebebe gbogbo àwọn èèyàn ṣe ń bu nígbà yẹn. Ṣé rí mi tí mo bọ́ta tí mo pè lábímọ má wò.
ṣé ever rí mi tí mo bọ́ta bá wọn ṣe show tí mo burí no ẹ rí mi tí mo bọ́ta ṣe show rí náà kambele te ẹni tí everybody sọ pé ó tọ́jú ọmọ mi ò pé bàbá Àṣàkẹ́ ní àbímọ má wò mo sọ wípé the man should not have brought his son sórí social media ṣe bá wà iná la fẹ́ dá sí èmi bí mo ṣe lè dúró tí mo dúró níwájú yín mo ní tèmi lára náà ṣe everything wà rosy fún mi ni mo ní tèmi lára náà so gbogbo ẹ̀yin tẹ́ ń crave I can see you're all craving for apology it's not going to come I was not even thinking about it anyway so it will not come it was never kò ní wá so with this reassurance that I've brought now this reassurance you can go out there and start crossing again kẹ́ lọ ṣépè kẹ́ lọ gbá karaba kẹ́ lọ gbé pósí kẹ́ lọ gbé Ọbàtálá ọba àtàṣà kẹ́ lu ṣẹrẹ kẹ́ lu gbogbo ẹ̀ kẹ́ lọ irita kẹ́ lọ kó ara yín again kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè I'm not going to apologize because I have not done anything I didn't do anything and I'm still on it gbogbo ẹ̀yin bàbá àbímọ má wò go and change your ways. Go and change your ways. Gbogbo ẹ̀yin bàbá bímọ má wò. Go and change your ways. Hello? Go and change your ways. Because àwọn ọmọ ìsìn wọ́n ti lajú and parents stop being entitled. Tẹ́ bá tọ́jú ọmọ, ẹ máa tọ́jú ara yín, pàápàá ẹ̀yin ọkùnrin. Ẹ mọ̀ pé mo máa ń sọ kíní always pé kò sí nǹkan kan tó favor yín. And that is why when you are looking after your children, you look after yourself. In fact, plan more a year than the lives of the children. Ìlú yìí sì tó bá ti pé 50 tó bá fẹ́ ra lé nílùú yìí. Time tó máa fún ẹ láti sanwó lé. O lè compare time tó máa fún ọmọ ẹ tó kéré tó fẹ́ ra lé. Tó bá sì ń fún ọmọ ẹ ní 10-15 years, wọn ò lè fún wọn ju wọ́n máa ń fún ọmọ ẹ ní 15 years, wọn ò lè fún wọn ju 10 years lọ. And the reason ni pé wọ́n máa wò, wọ́n máa calculate age ẹ pẹ̀lú years ẹ. So tọ́mọ ẹ bá sì ń sọ bí àbí £500 per month, ìwọ tó jẹ́ tó ti pé 50 and above, ó lè máa sọ bí £1,000 per month. Tó túmọ̀ sí wípé tó bá ti ń dàgbà, gbogbo nǹkan máa depreciate. So for you men, nǹkan ò favor yín, plan your life more even than your children. Ẹ tọ́jú ọmọ, mi ní kẹ́ má tọ́jú ọmọ. Ṣó ti yé yín, bọ̀ ẹ tọ́jú ara yín. Ẹ plan ara yín nítorí ọjọ́ alẹ́, because ọjọ́ alẹ́ would come. Ẹ dẹ̀ mọ position, ẹ mọ shade tó máa take. So èmi mi ò gbàdúrà rú ẹ̀, mi dẹ̀ fẹ́ kí ẹ̀yin náà kẹ́ gbàdúrà rú ẹ̀. I have never, mi ò sọ pé bàbá kíní ò ṣe mi sọ pé bàbá Àṣàkẹ́ abímọ má wò ni, but I will say it and I will say it till thy kingdom come wípé he should not have brought his son on social media. Social media cannot force Asake to do anything. You can only rant and talk. As that Asake will listen to me. Timbakwe, he will prefer to listen to me than all the ranting on social media. Honestly. I swear. Because any reasonable person will listen to me. Anybody tó bá ní ọpọlọ tó bá reasonable, I'll listen to me. Èmi kọ́ ni mo bí Asake now. But I know the pain. I can feel the pain. I can imagine what will be going through his mind. I'm a mental health nurse and I know the psychological impact of nǹkan tó ṣẹlẹ̀ lára ọmọ yẹn. Mo mọ̀. I know the psychological impact of nǹkan tó ṣẹlẹ̀ lára ọmọ. A lot of people don't rant lórí online. Wọ́n mọ̀ ibi tí mo ronú dé, ibi tí mo nǹkan tí mo rí wọn rí. Mo mọ̀ mentally mo mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sọ́mọ yẹn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Psychologically mo mọ̀, even socially mo mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí. You are saying let him do the needful. You cannot force him to do the needful. That is one thing. They understand. You can't, at this junction, you can't force him to do the needful now.
There is no court that will judge pé kò do the needful. Now, eti rant, eti pariwo, eti bu, eti gbeshepe. What can you do more than that? You can't force him. You can't force him again. You can't force him to do the needful. Now, I know what about that omaton. This is why we should all reason. Emi mo ní pé Asake má tọ́jú bàbá, but she right channel leleyi tó wá di ọ̀rọ̀ lẹ́nu every mouth. Tẹ́ ayé ẹlòmíì tó ti bàjẹ́ tí òun go rí nǹkan kan ṣe nínú ilé ẹ̀. You can't force him and Joshua to do the needful. You cannot. You can't. Whatever ranting and the noise and everything that you people are making online cannot force Asake to do whatever he doesn't want to do. At this point. You cannot. At this point, tó bá dúró pé nada, kò sí nǹkan tẹ́ lè ṣe sí. At this junction. Because now that you have done the worst, ẹ ti ṣe worst now. Kí lẹ fẹ́ sọ? God bless you, Sonny Rachel. Ẹni tí ò ní scandal online, everything. This will dent his mental health. Dent him psychologically, mentally. This, I'm telling you. Tó bá ṣe pé alára mámọ̀ṣẹ́ mọ̀yà ni àwa èèyàn dúdú ká lóyìnbó kan lè ìṣẹ̀lẹ̀ sí Ọlọ́run ọba ó lè ti depressed, ó lè ti lọ ṣe nǹkan fúnra ẹ̀, ó lè fi suicidal, ó lè ẹ̀kọ́ rí pé kò rìn kúrò nílé, ó kò lọ ṣe nǹkan tí ò dá fún rẹ̀. In fact, wọ́n máa mú àwọn èèyàn tó máa tẹ̀lé káàkiri ká lóyìnbó kan ló ṣẹlẹ̀ sí. You people don't know the implication of what you do to people mentally online. Òun ló jẹ́ kémi ya wèrè mọ́ yín lọ́wọ́ pé there's nothing that will shake me. Èmi ń wo wèrè ni. Èmi ń wo àwọn ọlọ́pọlọ tó ní problem upstairs ni. So ẹ̀yin ò wá ní èmi tí mo dẹ̀ ń wò, tí mo ń wò wọ́n, mo ń assess wọn, mo ń fún wọn ní àwọn guidelines, mo ń guide wọn àwọn nǹkan tí wọ́n lè ṣe tí wọ́n fi ní problem. So kẹ́ bá lè mọ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe, èmi gan ni máa sọ yín di wèrè. Tí ele bá tún ti lọ máa tún trigger yín. Máa sọ yín di wèrè, ọ̀pọ̀lọpọ̀ yín máa ní mental problem lórí social media, lórí ọ̀rọ̀ mi, torí mi ní jẹ́ kẹ́ gbádùn. Èmi ni mò ń wò, mo mọ̀ bí mo ṣe máa trigger yín tá dẹ̀ máa affect mental stability yín. Ṣẹlẹ̀ burú ni. Máa trigger yín, á máa affect yín mentally. Ṣé bí èmi ni kọ́kọ́rọ́ ọwọ́ mi ló wà. Máa tune ọpọlọ yín psychologically ẹ̀ ní gbádùn. Á dẹ̀ máa affect yín, èmi máa trigger yín, mo sọ fún yín. Èmi ń wò wọ́n, so I know bí kíní ṣe máa rí lára ọ̀bọ̀bọ̀ yẹn mentally, psychologically. I know. So ṣe rẹ́yìn tí ẹ mọ̀yán pa, máa trigger yín. Gbogbo ariwo yín yẹn lè máa ní physical health lára yín. Nígbà ọ̀pọ̀lọpọ̀ yín bá lọ ṣe check, tó bá kà bí physical health bí 4 lẹ̀ fún yín, ẹ mọ̀ pọ̀rọ̀ mi ti bà ayé yín jẹ́. Èmi ni mo mọ̀ bí mo ṣe lè gbé yín kúrò ní ẹ̀, máa trigger yín ni. Mi ní jẹ́ kẹ́ gbádùn. Ṣé ní ọmọ tó ní ìyá òun ò ní sùn, ẹ̀yin go ò ní sinmi lórí ọ̀rọ̀ mi. Honestly. Yeah, Oma were affected mentally, psychologically. I can imagine the trauma. I can imagine what that boy will be going through. Oni mo ṣe máa sọ, téèyàn bá ti mess up, ṣé kó kú ni? Tẹ́ bá ti establish, even at times when you are assessing people, wọ́n máa jẹ́wọ́ fún ẹ pé nǹkan báyìí la wọ́n ṣe. Wàá dẹ̀ rí pé wọ́n mess up. But you don't put it to them because you know ó máa aggravate, ó máa worsen case wọn, ó máa worsen mental state wọn. You want them to be out of the situation tó ti find ara wọn. But to you, you don't understand. Tó bá ti ṣẹlẹ̀ báyìí kó lọ kú ni sẹ́. Ẹ fẹ́ ti sí depression. Èmi lèmi máa push yín to depression. Honestly, because I will make you rant and I will make you ke lo brain yín. I will make you engage your brain with stupid things. So that stupid things, tẹ́ pé ọ̀rọ̀ tó máa wà lọ́rọ̀ yín, ọ̀rọ̀ tí ò ní jẹ́ peace. Ọ̀rọ̀ tí ò ní jẹ́ peace ló máa wà lórí yín. Ọ̀rọ̀ tí ò ní jẹ́ peace. Kó tiẹ̀ jẹ́ pé ẹni tó mú jáde ó kọ́kọ́ bọ́ta. That is what I would do. Kó kọ́kọ́ bọ́ta kó ní Asake, gbogbo ẹni tó bá máa Asake, ẹ bá mi pé o dùgbẹ̀dùgbẹ̀ tó ń fi ẹ ṣe àṣẹ òye o. Tó bá jábọ́, gbogbo abiyamọ tó bá blame mi nígbà yẹn, báyìí ló ṣe máa rí fún wọn o.
Àṣàkẹ́ ṣe orí mi o ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ o báyìí ni mo jẹ́ o but mi ò tí ì fẹ́ jẹ́ kí dùgbẹ̀dùgbẹ̀ yìí já ṣe mọ̀ pé social media ò rọrùn mi ì dẹ̀ fẹ́ gbé ọ̀rẹ́ wá sí social media bẹ́ẹ̀ má push mi o Àṣàkẹ́ kó jẹ́ ohun tó kọ́kọ́ fi sílẹ̀ nìyẹn àwọn tó máa pe Àṣàkẹ́ wọ́n á pe Àṣàkẹ́ you just came out without thinking without putting his mental state his mental health his psychological health without putting them into consideration you just came out just to slam him like that bam no ẹ wá sọ pé kémi lọ apologize ẹ má jẹ́ kí n ṣépè fún gbogbo àwọn tó bá ń crave for apology from me it will never come I've never planned it and I'm not planning it and I will never plan it to apologize fún kíni àwọn tó bá nífẹ̀ẹ́ mi tó bá lọ́pọlọ tó bá wà logical ní reasoning wọn máa understand mi àwọn tó jẹ́ pé one way traffic ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ bá ti believe by you are not ready láti ẹ̀ ti fún ní second thought bí zombie ẹ̀ ready láti fún ní second thought láti ẹ̀ ti weigh options yín ẹ̀ ready láti ẹ̀ ti wò pé zombie ni nǹkan tẹ́ bá ti mẹ́nu mọ́ ó sọ wípé abímọ máa wò ni ó sọ wípé kinní kan ọ̀pọ̀lọpọ̀ yín lè má gbọ́ o ẹ lè má gbọ́ kinní yẹn o ẹ lè má fúnra yín gbọ́ show yẹn o in tó sọ rẹ́sẹ̀ àlọ́ sọ wípé kinní kan because you are zombies you don't kí n ronú fúnra yín àwọn tó bá wà ní line mi wọ́n mọ̀ pé in tí mo fi ń sunkún fún bọ̀bọ́ yẹn here is a person tó mú gbó ṣe mọ́ o here is a person tó máa lo nǹkan láti aid ara ẹ̀ láti perform and you're bringing ìyẹn on its own ó heavy lára ẹ̀ and you're bringing this to him again you don't know what you are doing to that guy's mental health you don't know how you have damaged that boy mentally and psychologically bàbá yẹn bó ṣe wà yẹn kò lè ro ibi sí ọmọ ẹ̀ tí result kìíní bá ṣẹlẹ̀ lórí mental health ọmọ yẹn bàbá yẹn ò lè dunnú ó lè jẹ́ nǹkan tó máa pa ọlọ́ta ẹ̀gàn nìyẹn torí kò ní lè stand ẹ̀ mọ́. So please I will keep repeating it because I'm not going to do it. It's not going to come. Apology ò ní wá. I'm sorry if it hurts. Ẹ̀yin fans mi, genuine fans. Àwọn kan máa lọ, àwọn kan máa dé ni. People that want to stay will stay. People that want to go will go. Irrespective of where I will apologize or not. People that will stay will stay. People that will go. So it's not, I'm not the type to mama ṣe nǹkan for you to like me. Tí mo dẹ̀ máa mọ̀ pé nǹkan tí mo ń ṣe ó wrong. I work. I'm a professional. So I'm not mo ń ṣe tẹ́ pé tí ò bá wá sí Facebook àbí tí àwọn èèyàn bá ṣe kinní kan. Ẹ̀mi Facebook kò sọ nǹkan kan mọ́ nsìn. Pé tí ò bá wá sí Facebook kò lè jẹun anything or my life is tied to Facebook. I am a very dynamic person and mo ń ṣe iṣẹ́ mo ń work on myself every day, every moment of the day, every day. So please, it's not going to come. And I hope people don't need sense. People with things upstairs will understand nǹkan tí mo ń sọ. But what you have done to that guy, the damage you have caused that guy. Damage yẹn. At this point, you cannot force him to do anything. I'm telling you. At this point, you tẹ́ bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ kí the accuser kó wá become accused. The accused person. Tẹ́ bá ṣọ́ra, Ọlọ́run má jẹ́ pé ẹ̀bẹ̀ lẹ máa padà wá. At this point, at this damage you have caused, you cannot force him. Walai, you can't. You cannot force him at this point. Because kò sí nǹkan tẹ́ fẹ́ sọ mọ́. Lè force ẹ gbogbo tell Asake to do the needful. Tó bá ṣe needful kí lẹ fẹ́ ṣe fún again. Tẹ́ bá pa wọ́n charge yín fún murder. Tí ó bá ṣe needful kí ni nǹkan tẹ́ lè ṣe fún. You can't do anything. Tẹ́ bá pa àbí tẹ́ bá harass ẹ, wọ́n charge yín. You go tell Asake to come and do the needful. You cannot force him to do the needful. At this junction. At this junction, I will be telling him to go and look after his mental health. At this point, I will be telling him go and get a psychotherapist or a therapist.
tó máa fún any therapy, talking therapy. At this point, go and look after your mental health. If I were to talk to him at this point, I will be speaking to him about his mental health. Not tell her to leading the needful. Tell her you think life rolls that way. It's so bad. It's so sad. If you know what you have done to that guy's mental health, if you know what you have done to him psychologically, honestly, you don't know. Mashu. But surely I will continue to trigger you till you lose your balance. Walai. I will continue to I will continue to trigger you till you fall you will become anxious. Schizophrenia wọlé sínú ayé yín nìyẹn. Ẹ máa hallucinate pé ẹ rí mi. Màá trigger yín, ẹ máa rí mi nínú ojú oorun yín. I will trigger you till you have a multiple physical health problems. Chele burú ni. I continue láti máa trigger yín. Bó ṣe rí gbogbo nǹkan tẹ́ ń ṣe fún yín. That you don't know when I tell you mo about the shebay. I call shut up. I call my blank. Ma sọ pé mo blank out. Mo reason. System professional ni mo ń lò fún yín yẹn. Ẹ̀yin lẹ ń ṣe, ẹ̀yin lẹ ń wò, ẹ̀yin lẹ ń rí. Èmi ò rí. Professional pé mo jẹ́ professional, pé mo jẹ́ ọkọ ìyá yín, ìyá láyà yín. Pé èmi kàwé ni mo fi ń ṣe fún yín. You are doing it. You are the one saying it. You are the one seeing it. I am not looking at all the shows. And it's for my mental health. Because mo jẹ́ professional. Otherwise, mama, even àwọn tó ń gbé wá bá mi, èèyàn kan pè mí lánàá, ó ní àgbà tó ti fẹ́ pè sí, wípé kí n má gbé wá, mi ṣe gbé wá. Ó lè gbé wá bá mi. My mental health is important. So anything you do, mi ò ní rí, ma blank ni. But ẹ̀yin tẹ́ ń ṣe yẹn, the more tẹ́ ṣe ń ṣe báyìí, ni health yín deteriorate. The more tẹ́ ṣe ń ṣe, torí tẹ́ bá ń ṣe, ẹ máa fi kíní gbogbo, èmi ni máa bá ti yín jẹ́sẹ́ mentally. Ma push yín to depression. Ma push yín to hallucination. Èmi tẹ́ dẹ̀ ń ṣe fún, ma blank out, mi ò ní rí. Because mo mọ nǹkan tó lè ṣe fún mi tí n bá rí. So continue. Because after this one, you will be triggered again and again and again and again. And you only le mama rí nǹkan tẹ́ ń ṣe. Èmi ò ní rí. Tí bá ní mi ò ní rí, mo ṣe deliberately ni. Torí pé professional ni mi, mo lẹ́kọ̀ọ́ lórí kíní yẹn. Mo dẹ̀ mọ àwọn step tó yẹ kí n take tẹ́yin wèrè bá ti tú sí gboro. Àwọn step yẹn lè mi take fún yín. Sí ẹ̀yin tẹ́ ń tú sí gboro yẹn. Àwọn tẹ́ ń tú sí gboro yẹn. This is not a case of winning or losing. I'm not competing with anyone. Ṣó ti yé yín? I'm not in competition with anybody. But I've just come to reassure you that apology that you're craving for, just like you craved nígbà Baba Wasiu, it will never come. Never. Kò ní wá. Ẹ̀yin genuine fans mi, tẹ́ lọ́pọlọ lórí tí wọ́n ń rò. God bless you all. Ẹ̀yin come and go. Well, to your tent in Israel. Ẹ̀yin tẹ́ dórí ọ̀rọ̀ Yorùbá tí mo sọ. Yes, on the Yorubas, I can apologize on that, but even at that, ẹ lọ gbọ́ kíní yẹn, mo ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Mi ní gbogbo Yorùbá. Èmi náà máa ń sọ̀rọ̀ mi, tí n bá rí pé mo fẹ́ sọ, màá sáré reframe ẹ̀. So mi ò refer sí gbogbo Yorùbá. That as well, I don't think I deserve, I don't think it's worth apologizing for. Because mi ò sọ pé gbogbo Yorùbá, mo ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Jésù gan sọ, ó ní nínú àwọn èèyàn mi lèèyàn ibi wà. Nínú Yorùbá lèèyàn burúkú wà. So ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ni, kò ṣe gbogbo yín lẹ dá. Bá ṣe sọ yìí, kò ṣe gbogbo ọkùnrin ló bàdí. Àwọn ọkùnrin mi lè kú lórí ọmọ.
pẹ̀lú ẹ̀ náà tọmọ ò tọ́jú wọn kọ́lọ́n kó ṣàánú wa àwọn obìnrin míì gan abiagba ni wọ́n tó dẹ̀ jẹ́ wípé wọ́n dẹ̀ ń jẹ níbi tí wọn ò ṣe sí ọlọ́run kó jọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń tọ́jú ọmọ ẹ̀ ní jìyà alẹ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ jẹ́ bàbá ọmọ ẹ̀ ní mòṣì alẹ́ àmọ́ mo bẹ̀ yín ẹ má fi ọkàn sí pé ọmọ máa tọ́jú yín ẹ tọ́jú ara yín bí ẹ bá ṣe ń tọ́jú ọmọ yín tẹ́ ẹ máa jẹ lọ́jọ́ alẹ́ ẹ ṣe sílẹ̀ kódà kẹ́ ẹ tọ́jú ọmọ gan ẹ ṣe sílẹ̀ okùn tí ọlọ́run fi sí àárín ìyá àti ọmọ kò sí bí ìyá ṣe lè bá àdìtò ọlọ́run ló mọ bó ṣe ṣe àdìtú yẹn ọmọ á ṣíjú àánú wò bó bàbá gan bó bá tọ́jú ọmọ tó bá tọ́jú ara ẹ̀ kò mí pọ̀ mọ́ máa tọ́jú ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ̀yin ọkùnrin especially ẹ look after ara yín ẹ look after ara yín bẹ́ẹ̀ bá ṣe look after àwọn ọmọ yín ẹ má ẹ̀yin òbí ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ tó bá lọ nífẹ̀ẹ́ ọmọ ẹ whatever tó bá ṣe má gbé ọ̀rọ̀ ọmọ ẹ wá sórí social media nítorí pé tí gbogbo nǹkan tó bá ṣe bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá ara ẹ ò ní gbà mọ́ gbọ́ ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ lè force Asake sí yìí o torí mental state ẹ̀ me I will tell him to go and look after his mental health honestly the only thing tẹ́mi lè sọ nìyẹn ẹ káàárọ̀.